G on the beat. Ṣẹ̀gẹ́tẹ̀lọ, 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 ṣẹ̀gẹ́tẹ̀lọ tó mọṣẹ́ o, ṣẹ̀gẹ́tẹ̀lọ tó mọṣẹ́ ṣe. Amúnidára, iṣẹ́ amúnidára làwa ń ṣe o. Iṣẹ́ tí mo yàn látọ̀run ni iṣẹ́ amúnidára. Ọ̀nà fún lọ́nàrún o, ọ̀nà fún lọ́nàrún àṣà jẹun. Ẹgbẹ́ sọ yín wá, Ṣẹ̀gẹ́tẹ̀lọ. Ẹgbẹ́ sọ yín wá o, bàbá Gani ìyanu. Ọ̀rọ̀ rí ò ní sú Ọlọ́run. Ó tiẹ̀ ti sú mi. Wọ́n jọ ọ̀rọ̀ mi sú. Ó ti sú mi. Ṣẹ́gun ni mo fẹ́ kó o dákun. Bá ń bá ìyálé kan bẹ̀rẹ̀ fún ọ. Mo mọ̀ pé ẹ̀yin méjèèjì ọlọ́wọ́ ọ̀tún ni yín. Mo fẹ́ kó bá ń ṣe ìdúró fún Ṣẹ́gun. Ó mọ̀ pé mi ti gbà. N ò ní lè fún mi ní mi. Àmọ́ bọ́n bá sọ pé òun fẹ́ gbà. Tí ìyálé kan ṣe dúró, ó fún lówó. Yóò tó fi mọ bí kò ṣe orí ṣọ́ọ̀bù ẹ̀ ó ti dóró. Ẹ̀rù bẹ́ẹ̀ ṣe ń sọ tó ṣe ń dùn mọ́ yín lẹ́nu. Ẹ dẹ̀ ń sọ bẹ́ẹ̀ ni pé owó yẹn ó ń fò kiri ní títì. Èyí tí mo bá yín ṣe onídùúró fún òyìn wà bí èmi ni mò ń san lójoojúmọ́. Kò sí kankan nínú ṣọ́ọ̀bù mi mọ́. Owó olówó èmi ni mò ń san. Ẹ ti wá ní lọ báyà alágbájá kó bá yín ṣe onídùúró fọmọ yín. Ṣé fẹ́ pa mí ni? Ṣé fẹ́ pa mí ni? Ó dìgbà tó bá wá fi áńkọ̀pù mú mi nínú ṣọ́ọ̀bù. Kò dẹ̀ wá ń ṣe bẹ́ẹ̀, ọ máa sọ̀rọ̀. Kò ń ṣe bẹ́ẹ̀. Ìyá ayọ̀ kò sì mọ̀ mí o. Sórí owó tí mo gbà tó bá ń ṣe dúró tí wọ́n ti rí san tí wọ́n san déédéé ìgbà àyà mi báyìí ló wà kì í sí ni. Èmi dẹ̀ ni mò ń sọ ìgbà àyà yín ló wà. Ìgbà àyà mi ló wà kì í sí ni. Ìgbà ló máa ń sọ fún mi. Wọ́n fi ń kọrin ni. Wọ́n fi sọ́kàn. Bọ́ọ̀ bá ń bá ìyálé kan sọ tó bá ń ṣe dúró fún un torí gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ ló ti joro. Nígbà ọ̀rọ̀ ti bí ti tó ti ṣẹlẹ̀ tọ́nà sì ti ní kárí yanjú. Ó náà bá gbà ó fi tún ṣe gbogbo ó tún fi jọra wọn ni. Ṣàánú mi ìyá ayọ̀. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan o, mi ò lè bá anybody sọ̀rọ̀. Mi ò lè ṣe onídùúró, mi ìdẹ̀ lè sọ fún kẹ́nìbọ̀dì ṣe onídùúró fọmọ yín kò jọ mọ́. Ẹ má ṣe bẹ́ẹ̀. Tí ìbá ṣe pé mo di àwọn pípò yìí mu ni wọ́n ti dé bí wọ́n ti wá kó gbogbo freezer yín, èmi náà ni mò ń bẹ̀ wọ́n lọ́sùn lọ́sì, kí ló dé? Ẹ tún fẹ́ rọ́ọ̀lù mi. Kò sígbà tí mi ní kó wọn wá síbí. Wọ́n ń bọ̀ ń bí báyìí torí tó bá ti débì kan yẹn máa ṣe ó ti tó gẹ́ ni. Máa kó wọn wá máa kó gbọ̀n kan tó kù ní ṣọ́ọ̀bù yìí. Ibi ẹ máa wéyàn tó máa ṣe onídùúró fún wọn fún ara yìí. Mi ò lè wá anybody. Tàbá réyàn mi à ní pé ìyẹn jọ. Èmi ti lọ. Dákun mọ́ mọ́ wá bí o. Ẹ jọ. Báwo ṣe ṣe? Òun ni ẹni tẹ́kùn pé ó dá yín lójú pé aṣọ onídùúró fún àwọn ènìyàn. Òun ló ti sọ pé àwọn máa kó àwọn kan wá báyìí. Ẹ̀yin dẹ̀ lẹ́fà gbogbo eléyìí báyìí sí. Ẹ̀yin lẹ́fà tó fi pa àlọ́ṣẹ̀ wọn náà fẹ́ gbawó níbì kan. Ká ní pé ẹ̀yin mú máṣíìnì mi ẹ fílẹ̀ bí ibi tí mo fi sí ni. Ẹ wá lọ mú tuntun ẹ lọ gbé tàǹgbàǹjo. Ẹ wá mú ìtó ti já lòkù tó ti pa ojúdé ẹ gbé yẹn lẹ̀. Ṣé ẹ̀yin ò dá yàtọ̀ tuntun àti kínímọ̀ ẹ̀yin lẹ́fà ń sìn gbogbo èèyàn olúwẹ̀ òríṣẹ́ṣe olúwẹ̀ ọ̀rọ̀ jàtà kò sí gbogbo ṣọ́ọ̀bù ló gbẹ mọ́ mi lórí igbá yẹn òun nìyẹn. Ẹ bá wa nǹkan ṣe o ẹ bá mi wá nǹkan ṣe sí. Ọ̀rọ̀ lè tàn sọ lẹ́nu o. Ṣé mi dá mọ́sínì tí ń ṣiṣẹ́ mọ́ àbí mo dé tí ò ṣiṣẹ́ mọ́? Nígbà mú gbogbo wàhálà tó dá sí lágbàdá tí ì tiẹ̀ mọ́ bí mo fẹ́ gbà tí ì mọ́ tí mo fẹ́ ṣe. Èmi ló jẹ́ ń gbé mọ́sínì tà. Gbogbo tẹ́mi gan nínú ilé tó wúlò gbogbo ẹ̀ mo ti tà tán gbowó ọ̀ka. Ẹ̀yin ṣe tí wọ́n wọ́ lọ síbòmí ẹ̀ ṣe tí wọ́n wọ́ lọ síbòmí ẹ̀ ṣe wọ́n wọ́ lọ síbòmí yẹ pé máṣíìnì tí mo filẹ̀ tí mo fẹ́ fi ń jẹun lẹ́lọ́gbẹ́ta lẹ́lọ́ta ń gbàǹjo nítakùtà ẹ wá ní pé kinní kan ẹ bá mi wá nǹkan ṣe sí màmí ẹ bá wá nǹkan ṣe sí o. Gbọ́dọ̀ jọ ọ̀dọ̀ àbúrò yẹn ní sí ẹ ṣáà mi wá nǹkan ṣe sí òun ni wọ́n lọ tọ́tún náà máa kóyàn wá yẹn kọ́kọ́ wá dàbí wọ́n tún dàbí ìbàrú ẹ bá nǹkan ṣe sí ni o. Kọ́mọ kó wọn bọ̀ béèyàn bá ti sáré kọ́mọ tẹ̀ bọ́ bá ti tẹ́ eré kọ́mọkùn lókùn tí ọmọ sá. Ìgbà tó máa ṣe ni kí ṣáà ṣe ní ń payọ. Tó bá ṣeé ṣe kìtù táyé wa wọ́n fún yàn. Tó bá ṣeé ṣe kìtù táyé wa wọ́n tún kọ́ dára mi hàn. Sẹ́kísẹ́kí báwo ni tí ọkọ fi yẹn ti fi tẹ́lẹ̀ ẹ̀kùn náà. Kí o lè ra soft drink fún yẹn omi ló ti lọ ra owó tí mo béèrè nǹkan. Ṣètìlí kọ́kọ́ mú mi náà kọ́kàn ẹ̀ balẹ̀. Ọkàn wo ló ń pòrú? Ọkàn wo ló gbé sókè tó fẹ́ fomi tútù tó fẹ́ fi jẹ́ kó bara lẹ̀? Ọkàn wo ló ga? Owó tó sọ yẹn mo fi sọ́kàn you understand machine tó ń wò yìí ó ń fún mi problem gan-an. Ó ń tàwọ̀ àbí? Ó ń tàwọ̀ ní kọ́kọ́ ó tún lé lọ́rùn ó ń lé lọ́wọ́ ni. Ẹ wà lè ra ọ́ìlì kó dà sí. Ṣé ti rí bó ṣe wà yẹn mo ti fi òwú sí mo ti fi ọ́ìlì sí
iṣẹ́ kò dánmọ́rán so ó nídìí owó kí n lè fi tún ṣe owó tó bá wà lọ́ọ̀ mi bó jẹ́ materials gan-an tàbí customer ló gbé wá ọkọ̀ náà ni màá kó fún un. lọ́rọ̀ kan kò sówó ńlẹ̀. kò sówó kankan ńlẹ̀. ìtorí ẹ̀ ni o ṣe lọ romi tútù torí ẹ̀jẹ̀ ríru tó ń ba ẹ̀jà. mi ì ní jẹ́ ìruru mi ì ní ẹ̀jẹ̀ ríru. ìgbà tó mọ̀ wípé excuse ni wàá máa give nílé ayé tó wáyé kí ló tó ṣe give excuse fún bàbá gọ̀dù pé ilé ayé tí mò ń bọ̀ yìí o tó bá ti sọ pé ó máa wáyé lénìí kó máa rápálá ṣe báwọn kan náà ń lóyún ọdún méje ọdún mẹ́wàá wàá ti jẹ́ kí mọ́mí ẹ lóyún ọdún méje ọdún mẹ́wàá wàá máa give excuse tó bá dẹ̀ báyìí jìyà òun náà tán o kò kí n ṣe pé bóyá ẹ máa mọ̀ o gbogbo ẹ̀yin tẹ́ bá ti máa ń ṣe bíi pé ẹ lọ́ọ̀bù èèyàn torí pé lòó lọ́wọ́ ìbọn ni torí pé understanding girlfriend ni mí ni gbogbo nǹkan tó ń rò mọ́ mi lára nìyẹn. ṣé torí pé omi ò rówó fún ẹ ló sáyé dapò ẹ̀mí ibò mi báyìí. ọjọ́ wo ló rówó fún. ó dẹ̀ mọ̀ bí ìfẹ́ ṣe wà lọ́kàn mi. báwo ni ìfẹ́ mi ṣe wà lọ́kàn ẹ̀yin tẹ́ máa ń lo overlove èèyàn yìí kò ṣe pé o dẹ̀ love mi torí pé mo wà àwọn obìnrin tó máa ń understand èèyàn ní understandable girlfriend ni mí kí ni assurance pé o máa ṣoríire lọ́jọ́ ọ̀la. gbogbo èyí tí mo ti ń ṣe fún ẹ kọ ìgbà tó wà lọ́ọ̀bì ṣe bí mo ṣáà ń ṣe fún ẹ. tó bá tẹ̀ sọ pé ọmọ ológo ni ẹ kí ló fún ẹ ní 100% assurance pé o ò ní kú tògótògó. ọlọ́run ò ní jẹ́ bí kò ìfẹ́ ẹ̀gàn ò lè jẹ́ kú tògótògó. ìfẹ́ mi ò lè jẹ́ kó kú tògótògó. ok tó bá tẹ̀ wá sọ wípé o máa lówó kí ni assurance pé o máa dọ́là ọ̀la tí gbogbo wa ń pariwo future kí ni assurance pé o máa di future. ṣé ìwọ fẹ́ jẹ́ kí ìfẹ́ ọkọ tẹ kó kú lọ́nà ni ìmọ̀ àti ẹ̀májọ lóra agbó ni sẹ́kì mo nífẹ̀ẹ́. tó bá lọ kú sọ́nà bíi gi èéfín kí ni mo fẹ́. ọlọ́run ò ní jẹ́ nkú sọ́kọ̀ ọlọ́run ò ní jẹ́ ṣiṣẹ́ tèmi náà gbogbo lè tó ń ṣe yìí ò dáa ìwà tó ń wí sí mi yìí ò dáa. owó máa tán èèyàn ló máa kú. tówó bá tán èèyàn gan sálẹ̀ ni o gbọ́ tó sọ wípé ọwọ́ epo láráyé bá ní láwọn bá ní látẹ̀jẹ̀ jẹ́ ká jọ ṣe ní boardmaster room àbí ká ṣe ní Pythagoras theorem jẹ́ ká ṣe báyìí jẹ́ kí n bá tèmi lọ tí bá ti pàdé olówó àfi ẹlẹ́fà ìnáni tó bá dẹ̀ jẹ́ pé ìwọ náà lórí àwọn bọ̀dá àwọn ìyá àbúrọ̀dù kan tẹ́pẹ́ ojú ọkọ ti pọ́n tẹ́ máa jọ máa fẹ́ra yín o dédé. ìfẹ́ mi tó fi ń gbọ́n tó bá dẹ̀ wá jẹ́ wípé mi padà náà tètè rọkọ olówó o máa padà wá rántí gbogbo bí mo ṣe jókòó sí ṣọ́ọ̀bù tí mò ń kọrin sí bá táyé wá wàá rò mọ́ mi lára wàá dáríjì mi jẹ́ mú omi kí lọ fi mu gàrí kí fi ṣe ra mi lálejò. sẹ́kì mi sẹ́kì ní sùúrù fọkàn ẹ balẹ̀. ọkàn ẹ ló ń pòrò mọ̀ kó high blood pressure. má lọ ẹni ìwé má lọ sẹ́kì ó dẹ̀ wẹ̀yìn wò. ó ga o tí gbogbo ẹ̀ wá dá pàrọ̀ báyìí èmi láyé mi èmi ṣẹ̀gẹ́dì télọ̀ gbogbo ọjà kan ló ti jóró jọ ni ó ti jóró àti jẹ gbárùn àti kọ́ lóun pèsè kí n kàn tiẹ̀ rí bíi 400,000 kan kí kọ́kọ́ dáwó sí ṣọ́ọ̀bù kí ọjà kún bẹ́ẹ̀ kọ́ mọ̀ pé yes mo ti arrive wọ́n á dẹni pé kò ríṣẹ́ gbà kò nájà ní orí igbá kò rí kankan àbí kí n tú ọ̀gbẹ́ni kan yín máa tiẹ̀ fún mi ní àwọn oldies kan bíi túṣu ọ bí a kì í tún rẹ́wó sí o ṣẹ̀gbẹ́ má rẹ́wó sí o tó bá lọ kí n rẹ́wó sí kí n má rẹ́wó sí. mo ti bọ́ọ̀lù lónìí ọ̀rẹ́ wa mẹ́zọ́zọ́ yúhù Sanoka. How are you? Ya kasuwa. How are you? Salamu alaikum. Ko se mo dada le wo. Me, I get product. Bani. Product. You wait. Product. Aboki. Ayé àtijọ́ ni. Old model, old good. Akoi, 2,000. Yeah? 2,000. Condemn. 2,000 wallahi. Wallahi wanna condemn this one na condemn. Original this one wallahi. About 15 naira. Huh? 15 naira. Oyawa. Between ladder, rope, gbogbo ẹ̀ 500 wallahi. Wallahi itallahi 15 naira ni. Allah ka ka. See this one 500. Wallahi wannan ba ta wuni. Condemn me, I condemn him. Wallahi, put money, wallahi, put money. No one gets this. This one, Ogun, right? Meta, Meta. Wallahi, this one, they condemn me. See, they give me 200. More. 200. More. Who ain't Coco? Does she?
See, this one. Guy, Aboki, wallahi. Aboki, oh, the 50 naira. Allah will go. 50 naira. I was in for this one. No, Let us see. Oh, so Allah go. Ah? Ṣé kí n fi jẹ búrẹ́dì ni àbí kí n fi gba odis àbí kí n fi ta tún ṣúọ̀? Èwo ni kí n ṣe ń bẹ̀ o? Mo jánu dúró náà. Ayọ̀. Sẹ́kí. Mi ò lè wait. Wàláì. Mélòó ló kù bá? Ó kù bí ẹyọ kan tó ti wọ́n náà lórí tàbí steak ló ti orí steak possible return. 200 naira. Bónọ́ọ̀sì nílé total winning nílé. Bọ́jẹ̀ káyé. Ó wá ní ká lọ pull out níbẹ̀ yẹn. Mo gbọ́n bàjẹ́. Jọ Ayọ̀ mi. Wà fún mi ní bí a bí 20,000 mi fẹ́ ra pátá fẹ́ ra bra. Fẹ́ change skẹ́ẹ̀tì. Mo ti fẹ́ ra jean. Eléyìí sí ó ti wá. Eléyìí ti wá. Eléyìí náà ti wá. Eléyìí nìkan ló kù. Ṣé ká ra live chicken àbí live turkey? A lè ra méjì, a máa fi kan sínú freezer. Now I'm every 10 minutes. Oh, yeah. 10 minutes. 10 minutes. Kí ni time by? Yeah, ṣé fóònù ẹ wà bí àbí? Wà bí da, no, it's one. Time free 10 minutes. Àti jẹ one line. Phone ẹ vibrate. Ní sọ̀rọ̀. Message ló máa jẹ́. No, call ni o. Hello. Sàámú. Kí ló sọ? Èwo ń bẹ̀. Kí ni? Sẹ́kí. Wọ́n ti bà tíkẹ́ẹ̀tì jẹ́. Ayé ẹ̀ ló bàjẹ́ yìí. Wọ́n ti bà tíkẹ́ẹ̀tì jẹ́. Ayé ẹ̀ ló bàjẹ́ sẹ́. Ó ní jọ́ tó tún yẹ kó jẹ báyìí, ó tún kọ ẹyọ kan. Ayé ẹ̀ tún bàjẹ́, ogun ìdílé ìṣàǹbá ìjà. Ebi tó jẹ́ pé tí bá ronú ebi lebi ṣe máa ń pa mí. Tí mi bá ronú ebi ò ní pa mí, wọ́n ló fi títẹ báyé sí tèmi jẹ́ nísìnyí báyìí. Mo ti ronú live chicken àti live turkey. Ó ti jẹ́ kébi máa pa mí, bọ́ọ̀lù ẹ̀ fẹ́ ṣe báyìí nísìnyí. Bọ́ọ̀lù ẹ̀ fẹ́ ṣe. Báwo ẹ fẹ́ ṣe nísìnyí? Mo lè ní kó jẹ́ ká pull out lẹ́ẹ̀kan. Ó lè olójú kòkòrò. Èló náà ló ta sí tó fẹ́ jẹ gbogbo adúrú owó yìí. Èló ló fi. Má tún yá jẹ́ owó. Èló ó fi 1,000. Ó fẹ́ fi gba 300,000 naira. Ṣé èṣù kan ṣòro irú eléyìí fún yọ ní ká má tó wá sọ pé àwọn bẹ́ẹ̀tì? Ìka dẹ́jàre kó ṣì kókó wèrè lọ. Kò ní jẹ́ kí tẹ́tíkẹ́tì ẹ lórí burúkú. Sẹ́kí. Lọ tó mọṣẹ́ o, ṣẹ̀gẹ́tẹ̀ lọ tó mọṣẹ́ ṣe. Amúnidára, iṣẹ́ amúnidára làwa ń ṣe o. Iṣẹ́ tí mo yàn látọ̀run ni iṣẹ́ amúnidára. Ọ̀nà fún lọ́nàrún o, ọ̀nà fún lọ́nàrún àṣà jẹun. Iṣẹ́ tó bá lè lọ́lẹ́ yan fúnra rẹ̀. Iṣẹ́ tó bá lè lọ́lẹ́ ń ṣe. Ọgbọ̀ngbọ́n ni ọgbọ̀ngbọ́n la fi tọmọdé gbàwẹ̀ ọgbọ̀ngbọ́n ni òwe. Ọgbọ́n ló gbà o. Alájà wọlé wa òwe. Ṣẹ̀gẹ́tẹ̀ lọ ọlọ́gbọ́n ayé tó ta mi sí kókó etí aṣọ ni. Ẹyẹ ṣá máa wòye, ẹyẹ ṣá máa wòran. Ẹ̀yin ṣá máa wòye Ṣẹ̀gẹ́tẹ̀ lọ o. Ìwà kátàkátà ni, ìwà kátàkátà ni, ìwà kótókótó ni, ìwà kótókótó ni. Ṣẹ̀gẹ́tẹ̀ lọ, Ṣẹ̀gẹ́tẹ̀ lọ, Ṣẹ̀gẹ́tẹ̀ lọ o. Ṣẹ̀gẹ́tẹ̀ lọ o. Ṣẹ̀gẹ́tẹ̀ lọ tó mọṣẹ́ o. Ṣẹ̀gẹ́tẹ̀ lọ tó mọṣẹ́ ṣe. Amúnidára. Amúnidára làwa ń ṣe o. Iṣẹ́ tí mo yàn látọ̀run ni iṣẹ́ amúnidára. Ọ̀nà fún lọ́nàrún o, ọ̀nà fún lọ́nàrún àṣà jẹun. Kò lálàfiwé, kò lálàbàrò gidi, kò lálàfijọ́. Olólùbáwí rárá Ṣẹ̀gẹ́tẹ̀ lọ bó
bólóbóló ló ń ṣe kátikàti ló ń ṣe àgìrì kákáká kátàkátà ló ń ṣe ooo ṣẹ̀gẹ́tẹ̀ lọ change